kú dédé àsìkò yìí gbogbo ojú tí ó wò wá káàkiri àgbáńlá yìí tẹ́ ń wo Ojútólé TV. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bá ṣe máa ń mú wá lọ́lọ́kan òjọ̀kan tí a máa jọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ àti àwọn ìrírí tí èmi àti yín tí a mọ̀ àbí tá a rí àbí tá a ti máa ń gbọ́ tá a mọ̀ ìtumọ̀ ẹ̀. Lẹ́nìí a wà tún wà lọ́dọ̀ bàbá wa ni o, bàbá wa kan náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe wọ́n. Bàbá Alubarika wẹ̀bi dànù a ní ṣe kí ẹ má gẹ mọ́sàlẹ̀ tètè wọn ẹ jẹ́ àṣẹ kí ni ká wá gèfèrí ọ̀dọ̀ wọn la tún wà lẹ́nìí ìyẹn ní Ìgbódú ní Ìjẹ̀dẹ̀rù. Kí la fẹ́ sọ lẹ́nìí? Ẹ ti mọ̀ wípé tí ọ̀rọ̀ bá ti wúwo báyìí la máa ń tàn àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Bá máa sọ̀rọ̀ bàbá wa bàbá Alubarika wẹ̀bi dànù kí la fẹ́ mú wá lẹ́nìí? Ẹni ìyá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tuntun jà ràn ìròyìn ní bínú pé ó dà pé ọ̀rọ̀ òṣèlú kò wá rí bẹ́ẹ̀ o. Àwọn kankan wà tó ń fara pẹ́ nǹkan tí a fẹ́ kí ẹ máa mọ̀ dáadáa ká lè ṣàlàyé fún yín. Òun ni kí la fẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ nípa Olaiya Igwe àti ọ̀rọ̀ bàbá wa Jagaban ní olùdíje APC. Báwo ló ṣe jẹ́ ẹ̀jẹ̀ kí bàbá kọ́kọ́ kí yín náà kí wọ́n á yàn ọ̀nà mẹ́fún. Bàbá ẹ bá wa kí àwọn ará ilé. Ó ṣe yèyé oge adojúkọdún ọdún wa dojúkọ àwa náà, gbogbo ojú tí ń gbọ́ wa àtọjú tí ń wò wá àti tí ń gbọ́ àní rí bànújẹ́ ọdún, wàhálà ò sì ní ṣẹlẹ̀ láyé wa. Èmi ni Alubarika awẹbidànù tó wà ní Jẹ̀dẹ̀rù ní Gbódú. Bàbá oríta Gbódú jẹ́ pé mo complete ẹ̀ bẹ́ẹ̀. Bàbá lè ní ṣé ẹ ti ẹ̀ kọ́kọ́ bínú sí wa pé kí ló dé ọ̀rọ̀ ṣẹjọ́ pé òṣèlú lẹ̀ ń gbé wá bá mi yìí bí o àbí báwo la ṣe rò bàbá? Ṣé ẹ bínú sí wa lórí yẹn? Mi bínú. Ṣé mọ̀ pé tọ́mọ bá kàwé tán wọn á ní á ṣe orílẹ̀-èdè bàbẹ́. Èmi náà tún pẹ̀lú ẹni tí ń ṣe orílẹ̀-èdè mi. Tẹ́ bá sì gbé wá gbà mo rí pé lóòótọ́ èèyàn nìyí tí mo sì rí pé òdodo ọ̀rọ̀ lẹ gbé jáde. Kò sí tó lóòótọ́ bẹ̀ mí tí ní bàjẹ́. Àdúpẹ́ lọ́wọ́ yín sà lórí ìtìyẹn. Ṣùgbọ́n bàbá lè ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ta tí ẹ fẹ́ kẹ́ tún tọ̀nà náà torí ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tá a mú ọ̀rọ̀ kan wá ìṣàkàwé kan ọ̀rọ̀ ìyàwó eégún ìyàwó orò àgbà ìpè bàbá àgbà ìpè débi pé èèyàn kan tún dáhùn pé lóun ti gbọ́ ìtàn yẹn ṣùgbọ́n òun ò mọ̀ túmọ̀ ẹ̀. Ẹlòmíì ní bàbá òun ti máa ń sọ má jẹ́ ìyàwó kinní kan o ìyàwó kinní kan ni ó jẹ́ o má jẹ́ ìyàwó orò ìyàwó eégún ni kí wọ́n jẹ́. Gbàtẹ́ wá fọyányán lọ́sẹ̀ tó kọjá làwọn èèyàn tó rí èmi fúnra mi gan bá mi wí ẹ pé mo wò pé kí ló di ìgbàtẹ́ sọ tán yẹn mi gan lanú lẹ̀ ni. Ṣùgbọ́n lénìí èyí tá tó wá fẹ́ gbé wá tẹ́fẹ́ bá wa yàn tẹ́fẹ́ bá wa fi ojú ọ̀jọ̀gbọ́n wò ó òun ni ti bàbá Olaiya Igwe tó jẹ́ ògbóǹtarìgì òṣèré onítíátà. Lẹ́nujọ́ mẹ́ta yìí ló bá lọ sí beach ìyẹn òkun. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n báyìí náà lè máa ní ká lọ gbàdúrà ní òkun. Ló bá lọ ní wòwò omoluabi. Ó ń ké pe Ọlọ́run lórí ọ̀rọ̀ olùdíje ipò ààrẹ fún ẹgbẹ́ àsíá APC ìyẹn bàbá wa Tinubu. Ká tiẹ̀ kọ́kọ́ wò ná àgbàlagbà ní wòwò omoluabi tó ń gbàdúrà fún àgbàlagbà ẹgbẹ́ pàtó wá bí ó wá ní àwọn fẹ́ fi san oore tí ó ṣe. Ojú wo lẹ fi kọ́kọ́ bá wa wò ná? Ó ṣe yèyé oge ọ̀rọ̀ mọ̀rẹ́ ẹni tẹ́ ní ó lọ bọ́ra lẹ̀ ń hòhò yìí iṣẹ́ kínní ń ṣe. Iṣẹ́ tíátà ni àwọn tó ń ṣeré orí ìtàgé. Ok, àwọn onítíátà. Bẹ́ẹ̀ni. Ó wá lọ bọ́ra lẹ̀ ní hòhò ó ní òun fi ń san oore fún Tinubu. Àwọn èèyàn wá ń gbé jáde lórí ọ̀rọ̀ rẹ̀ pé báwo ló ṣe bẹ́ẹ̀. Àkọ́kọ́ mo sọ̀rọ̀ lọ́sẹ̀ tó lọ mo lọ́rọ̀ máa ń mí lọ ọ̀rọ̀ máa ń mí bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ. A tún sọ̀rọ̀ lórí ìyàwó orò àti ìyàwó eégún. A tún sọ̀rọ̀ lórí ẹ̀pà pé òkèlè ń wò ẹ̀ wólẹ̀ pé ńgbà wọ́n bá mú agolo mélòó lágolo mílìkì tí wọ́n ti já tí wọ́n wá kó
pépà sísàlẹ̀ tán pẹ́pà sókè ẹ wá fẹ́ rẹ̀pà ẹ̀dẹ̀pà tán ẹ rí pépà nsàlẹ̀ àṣẹ sàlẹ̀ lára àṣẹ òkè ara sàlẹ̀ ẹ̀rí kó rí bẹ́ẹ̀. ṣé ẹ rí gbígbàdúrà ní kọ̀kọ́ fi wọlé. ṣé ẹ rí babaláwo ni mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni mo ti máa ń tẹnumọ́ ti pẹ́ pé ọ̀kan náà ni gbogbo wa pẹ̀lú àrídájú. sórí babaláwo tí ń bá ń pe fáì tí ń bá ń jẹ́ kò ságbára tó kọjá Ọlọ́run. kí ni mo wí? babaláwo tí ń pe fáì tó ń jẹ́ kò ságbára tó kọjá Elédùà. Ifá kan sọ pé alásàndá adàwọ́n sàṣà wọjà ìbínú ọba tó bá fẹ́ bẹ́ni tó fẹ́ bá jàjà nínà pàpọ̀ ọwọ́ ẹ̀ sí ìyọ́nú ọba ní múrùkẹ̀rẹ̀ ní mì sókè lẹ́lẹ́lẹ́ àwa súre. níjọ́ òníhìn amọ̀mọ̀ gbọ́ náà pé àwọn kan kó jọ wọ́n na pọ̀pá sẹ́nìkan wọ́n ní wọ́n ń gbàdúrà fún náà ni olórí orílẹ̀-èdè yìí náà ni. nínú Ifá ló sì sọ̀rọ̀ yìí o pé alásàndá adàwọ́n sàṣà wọjà ìbínú ọba ní mọ̀pẹ́ ẹ̀ ní náà. tọ́ba rí ọba bínú yóò mú pọ̀pá yóò nà. tọ́ba bá dunnú yá múrùkẹ̀rẹ̀ á mì í. tẹ́ bá wá fẹ́ gbàdúrà láti bá láyé gangan wọn á ní ìbà kọ́dá o ìbà ṣẹ̀dá o Elédùmarè ìbà lẹ́ni o. àwọn ọmọ ẹ̀yìn ọmọ wa sọ pé ìbà ṣẹ wọn náà sọ bẹ́ẹ̀ ìbà kọ́dá ìbà ṣẹ̀dá o ìbà Elédùà lẹ́ni o ìbà ṣẹ. wọ́n á wá gbàdúrà ta la kọ́dá ta la ṣẹ̀dá. kò sí nǹkan míì tó kọjá Ọlọ́run. kò sí babaláwo náà láyé tí ó bẹ lọ́hun tí ó wàá sọ pé kò sọ̀rọ̀ Ọlọ́run nínú tóun ó ṣe. tẹ́ bá wá débi ẹlẹ́sìn kejì kìrìsìtẹ́nì àbí bẹ́ẹ̀ kọ́ táwọn bá fẹ́ bẹ lọ́hun. ṣe rí àwọn ìbẹ́lọ̀ kan bẹ tọ́lọ́hun gbọ́dọ̀ má gbọ́. àwọn ìbẹ́lọ̀ kan bẹ tọ́lọ́hun máa ń bínú sí. kí ni o ní mo wí? pé àwọn ìbẹ́lọ̀ kan wà tọ́lọ́hun fúnra ara wọn máa ń bínú sí. ẹni tó tilẹ̀kùn mọ́ rí tó palẹ̀kùn dé tí ń bẹ Ọlọ́run ọ̀dà ẹni tó jágbe mọ́yàn àti ìfún ní nǹkan dípò ẹni tí wọ́n á jágbe mọ́ ni. kí ni mo wí? ẹni tó ń bẹ̀bẹ̀ wọn ìfún dípò ẹni tó wá ń jágbe mọ́ ni. sórí gbogbo ọ̀rọ̀ tí ń bá sọ láyé kò ní sí àbòsí ń bẹ̀ o èmi ò sì ń wà lẹ́yìn ẹnìkan o. so wá rí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ àìmọ̀ nǹkan tán ni tí kìrìsìtẹ́nì táwọn ọba wa bẹ lọ́hùn sọ́n gbádùn ọ̀rọ̀ mi. báìbù ó fìdí ọ̀rọ̀ múlẹ̀. báìbù fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó sọ pé ẹ̀yin onígbọ́ ọmọ Ísírẹ́lì Olúwa Ọlọ́run wa Olúwa kan ni kí wọ́n sí gbogbo iyè rẹ lé kí wọ́n sí gbogbo ọkàn rẹ lé kí wọ́n sí gbogbo àyà rẹ lé kó o sì máa kọ́ àwọn ọmọ rẹ tó o bá rìn tó o bá jí àti tó o bá rìn lọ pé Olúwa Ọlọ́run wa pé Olúwa kan ṣoṣo ni ìkejì tó dàbí rẹ̀ fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́. fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó ní ìfẹ́ ni ò sí mọ́. ẹni àwọn ràwáníà
tó bá wá dórí ti mùsùlùmí lórí ọ̀rọ̀ mùsùlùmí wọ́n bá fẹ́ bẹ lọ́hùn tí kìrìsìtẹ́nì ó bá bẹ lọ́hùn á wà nínú aṣọ white àbáṣọ gidi á fi lọ́fíńdà tó dáa sára ńlá ni ràwá ní àìdùnnú fi wọlé síbi ilé wọn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel.